A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti mú àyípadà wáyé ní ẹ̀ka iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti mú ètò ààbò le lórílẹ̀-èdè. Àtẹ̀jáde yìí wáyé láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn ará ìlú Sunday Dare tí wọ́n pe àkọlé rẹ̀ ní Tinubu ṣe àyípadà àwọn olórí ológun. Gẹ́gẹ́ bí àlàyé Dare, ààrẹ yan General Olúfẹ́mi Olúyẹdẹ fi rọ́pò General Christopher Musa gẹ́gẹ́ bí Chief of Defence Staff tuntun, nígbà tí Chief of Army Staff tuntun jẹ́ Major General W. Shaibu. Air Vice Marshal S.K. Aneke ni Chief of Air Staff, nígbà tí Rear Admiral I. Abbas jẹ́ Chief of Naval Staff tuntun, ṣùgbọ́n Chief of Defence Staff Intelligence Major General E.A.P. Udendeye ṣì di ipò rẹ̀ mú. Olórí ológun pátápátá fi ìmoore rẹ̀ hàn sí àwọn olórí ológun tí wọ́n gbéṣẹ́ sílẹ̀ fún ìgbìyànjú àti ìfẹ́ wọn sí orílẹ̀-èdè. Bí ààrẹ ti ké sí àwọn olóyè tuntun kí wọ́n má já ìgbàgbọ́ tí wọ́n ní nínú wọn tí wọ́n fi gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ kulẹ̀. Ó fi kún wípé kí iṣẹ́ bẹ̀rẹ̀ ní kíákíá. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú African Action Congress (ADC) ṣe tako ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àfihàn ìdí tí ó fi júwe ilé lójijì fún àwọn olórí ológun orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ṣe lẹ́tọ̀ọ́ sí ìṣèjọba tí kò ṣókùnkùn láàrin àhesọ lórí ìṣèjọba rẹ̀. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ Bọ́lájí Abdullahi ní ADC ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ní agbára lábẹ́ òfin àti ṣe àyípadà ipò àwọn olórí ológun, àkókò rẹ̀ kọni lóminú láàrin àhesọ ìdìtẹ̀gbàjọba. Fún ìdí èyí, ọmọ orílẹ̀-èdè nílò àlàyé tó kúnná lórí ìgbésẹ̀ òjijì ààrẹ. Ẹgbẹ́ alátakò bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí wọ́n pè ní rírúnilójú nítorí èyí fi àpẹẹrẹ tí kò dára ránṣẹ́ sí ará ìlú. Bákan náà ni ADC ṣe àkíyèsí wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n rọ̀ nípò wọ̀nyí kò tíì lò ju oṣù 28 lọ. Wọ́n ṣe àríyànjiyàn wípé irúfẹ́ àyípadà òjijì báyìí láàrin iléeṣẹ́ ológun gbọ́dọ̀ ní ìdí kan tí ó ṣe gbòógì. Fún ìdí èyí ni àwọn fi ń tẹnumọ́ kí ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ kí ọkàn aráàlú lè balẹ̀ wípé kò séwu fún ìjọba tiwantiwa. Ọlọ́rọ̀ jùlọ láfíríkà Aliko Dangote ní ọrọ̀ rẹ̀ wọ $30 bílíọ̀nù títí di ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 láti di ará Áfíríkà àkọ́kọ́ láti ní irúfẹ́ ọrọ̀ báyìí. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Bloomberg Billionaire Index, àṣeyọrí yìí ṣe àfihàn àlékún $2.16 billion tí ó wáyé lọ́dún sí ọrọ̀ rẹ̀. Ọjọ́ méjì ṣíwájú àkókò yìí ni ọrọ̀ Dangote wà ní $29.8 billion kí ìgbà dọ́là tó gùn. Èyí ń wáyé lára okòòwò rẹ̀ tó túbọ̀ ń gbòòrò sí i, pàápàá jùlọ àṣeparí iléeṣẹ́ símẹ́ǹtì tí iye rẹ̀ jẹ́ $160 million tí ó wà ní 30 kìlómítà àríwá Abidjan, Côte d'Ivoire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti sọ gbèdéke tí ó lè mú dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lórí ìgbẹ́jọ́ tó ń lọ pẹ̀lú adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Wike ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé òun kò lè ṣe ẹlẹ́rìí fún Kanu látàrí wípé orúkọ rẹ̀ farahàn nínú àkọọ́lẹ̀ àwọn orúkọ tí wọ́n dá fún ẹlẹ́rìí nínú ìwé ìròyìn. Mínísítà ní bí ilé-ẹjọ́ bá tìka lára rẹ̀ ránṣẹ́ sí i láti wá jẹ́rìí lórí ìgbẹ́jọ́ Kanu tó ń lọ lọ́wọ́, òun kò ní bẹ́sùbẹ̀gbà àti jẹ́ ilé-ẹjọ́ níhò. Wike ní kò tíì sí ẹni fi ìwé ránṣẹ́ sí i láti wá jẹ́rìí lórí ẹ̀sùn Kanu. Mínísítà ṣàlàyé wípé báwo ni ènìyàn ṣe máa di ẹlẹ́rìí nítorí ó ka ìwé ìròyìn, àbí nítorí òun rí orúkọ Wike nínú ìwé ìròyìn lòun á ṣe máa súré kiri. Nígbà tí wọ́n béèrè bóyá ó mọ ìdí tí Kanu ṣe dárúkọ rẹ̀ mọ́ àwọn ẹlẹ́rìí, ó ní òun kò mọ̀. Kanu nìkan ni ó lè dáhùn ìbéèrè yìí. Ó wá wí fún àwọn akọ̀ròyìn bí wọ́n bá rí Kanu kí wọ́n béèrè ní ọwọ́ rẹ̀ ìdí tí ó fi ka òun kún àwọn ẹlẹ́rìí. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni Kanu pe ẹ̀sùn tuntun níbi tí ó ti dárúkọ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àná Abubakar Malami
ẹ̀mí àti àwọn àgbààgbà olóṣèlú títí kan agbófinró kí wọ́n wá jẹ́rìí lórí ẹ̀sùn ìwà àdàlúrú tí ìjọba àpapọ̀ fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni akọ̀wé àjọ Health, Human and Environment Services Adédọlápọ̀ Fáṣàwẹ̀ ṣe àfihàn wípé ìgbìmọ̀ káńsù àjọ ìjọba ìlú Àbújá ti ṣe àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe ọkọ̀ pàjáwìrì ambulance tí wọ́n rà ní n1.74 billion láti fi ṣe àlékún nígbà ìpè pàjáwìrì. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí akọ̀wé kéde nínú oṣù keje èròǹgbà wọn àti ra ọkọ̀ ambulance sí ẹ̀ka ìpè pàjáwìrì emergency unit àti ṣíṣe àyípadà ìwúlò rẹ̀ sí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé káàkiri ilé ìwòsàn ní ìlú Àbújá. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí Health Emergency Initiative àti ilé ìwòsàn kéréje Àbújá ṣe àgbékalẹ̀, Fáṣàwẹ̀ ní inú òun dùn láti kéde wípé láìpẹ́ àwọn á ṣe ìṣísọ́lójú ambulance 12. Ó ní mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ra ọkọ̀ tuntun fún wọn. Kì í sì ṣe ambulance nìkan ni àwọn fẹ́, àwọn tún fẹ́ àmójútó ambulance services níbi tí a ti rí ibi ìgbọ́kọ̀sí awakọ̀ kí gbogbo àwọn nọ́ọ̀sì sì jẹ́ first responders. Fáṣàwẹ̀ fi kún un wípé láìpẹ́ wọn yóò ní àǹfààní sí gbogbo ilé ìwòsàn lórí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ni wọ́n á ti mọ̀ bóyá ibùsùn wà tàbí ilé ìwòsàn wo ni ó súnmọ́ jùlọ. Láfikún, Fáṣàwẹ̀ ní kò ní sí àǹfààní àti máa fi àwọn ambulance wọ̀nyí gbé òkú nítorí kò yẹ kí wọ́n máa fi stretcher tí wọ́n fi ń gbé òkú gbé alààyè bí ìjọba ṣe ń retí àti ra ọkọ̀ tí wọ́n fi ń gbé òkú lọ́tọ̀ nínú ìṣúná wọn tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti ṣàlàyé ìdí tí wọ́n fi júwe ilé fún àwọn olórí ológun bí wọ́n ti pààrọ̀ àwọn mìíràn lórílẹ̀-èdè. Bí wọ́n ti ń ṣẹ́ lórí àhesọ wípé ìgbésẹ̀ ààrẹ wá látara ìdìtẹ̀gbàjọba ní ilé-iṣẹ́ ààrẹ ní ìgbésẹ̀ yìí wáyé láti fi pèsè ọ̀nà tuntun fún iṣẹ́ ológun. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ fún akọ̀ròyìn wípé Tinubu gbé ìgbésẹ̀ lábẹ́ agbára tí òfin gbélé lọ́wọ́ láti fi mú àyípadà wà láàrin iléeṣẹ́ ológun. Ó ní kò sí ìgbà tí wọn kò lè gba ológun síṣẹ́ tàbí júwe ilé fún olórí ológun. Ààrẹ ní olórí ológun pátápátá, ó ní agbára láti ṣe ohun tí ó bá tọ́ lásìkò tí ó bá yẹ. Ìgbésẹ̀ ààrẹ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìròyìn kan gba orí afẹ́fẹ́ tí wọ́n lọ́ mọ́ òṣìṣẹ́ ológun 16 kan tí wọ́n fi sí àhámọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ń pètepèrò àti gbàjọba àti wípé èyí ló mú ààrẹ wọ́gi lé pàréèdì ológun tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ àyájọ́ òmìnira gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti dènà ohun tí wọn kò lérò. Ṣùgbọ́n Defence Headquarters ṣẹ́ àhesọ yìí kanlẹ̀. Nínú àtẹ̀jáde tí adarí ìròyìn fún DSQ Brigadier General Tukur Gusau fi léde ni ó ti dá ìròyìn yìí nù wípé ó jẹ́ irọ́ tí wọ́n fẹ́ fi dá rúkèrúdò sílẹ̀ láàrin ìlú. Gusau ní wíwọ́gilé pàréèdì àyájọ́ òmìnira jẹ́ ara ìgbésẹ̀ ológun purely administrative àti wípé ìwádìí ti ń lọ lórí àwọn ológun tí wọ́n fi sí àhámọ́ lórí ẹ̀sùn àṣemáṣe indiscipline. Ó tẹnumọ́ wípé iléeṣẹ́ ológun tẹ̀síwájú nínú ojúṣe rẹ̀ sí òfin àti ààrẹ. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwáwí iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ààrẹ, àhesọ ìdìtẹ̀gbàjọba yìí túbọ̀ ń jà ròhìnròhìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Prime Minister obìnrin àkọ́kọ́ fún ilẹ̀ Japan, Sane Takaichi, bí ó ti ṣe àpèjúwe àṣeyọrí rẹ̀ ní èyí tí ó fìtàn balẹ̀ tí ó jẹ́rìí sí ìgbìyànjú rẹ̀ ọjọ́ pípẹ́ sí ìdàgbàsókè ìṣèjọba àti iṣẹ́ òṣèlú ilẹ̀ Japan. Nínú lẹ́tà tí ààrẹ tìkálára rẹ̀ bu ọwọ́ lù tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà yọ̀ǹda ni Tinubu ti gbóríyìn fún àṣeyọrí ìbò Takaichi lẹ́yìn ìdìbò parliamentary, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ipò gíga rẹ̀ ṣe àfihàn ìgbàgbọ́ tí àwọn ará Japanese ní nínú rẹ̀ àti ẹgbẹ́ òṣèlú Liberal Democratic Party. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
ọọ̀ni ilé-ifẹ̀ ọba adéyẹyẹ ògúnwúsì àti aláàfin ìlú ọ̀yọ́ ọba abímbọ́lá ọ̀wọ́adé jọ ní ìpàdé kan tí ó fìtàn balẹ̀ lánàá ọjọ́ etí níbi tí àwọn méjèèjì ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àtúnṣe ojúṣe wọn fún ìṣọ̀kan àti àlàáfíà ilẹ̀ yorùbá. Ìpàdé tí olóyè kessiington adébútú pè wáyé ní èkó hotel signature níbi ayẹyẹ ọjọ́ ìbí 90 ọdún adébútú. Nínú àtẹ̀jáde lẹ́yìn ìpàdé ni ọba méjèèjì ti tẹnumọ́ pàtàkì àlàáfíà, ìbọ̀wọ̀ fúnra ẹni àti àjùmọ̀ṣe fún ìlọsíwájú. Wọ́n kéde ìdásílẹ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ kánsù ìṣọ̀kan yorùbá, ẹgbẹ́ tí yóò gbájúmọ́ ìdàgbàsókè ìṣọ̀kan, ìpamọ́ àṣà àti ìdàgbàsókè ọrọ̀ ajé jákèjádò ilẹ̀ yorùbá. Níbi ìpàdé tí a ti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn ilẹ̀ yorùbá, ọba àti àwọn olùpamọ́ àṣà ni wọ́n gbà lérò láti fi mú agbára kún ìbáṣepọ̀ láàrin àwọn ọba àti láti mú kí àwọn mìíràn gba ẹ̀mí ìṣọ̀kan láàyè gẹ́gẹ́ bí àwọn ọba méjèèjì ṣe fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀. Nígbà tí ó ń fèsì, adébútú fi ìdùnnú rẹ̀ hàn fún ìbáṣepọ̀ àárín ọba méjèèjì bí ó ti ṣe àpèjúwe ìṣọ̀kan yìí ní àṣeyọrí ńlá tí yóò mú àlàáfíà àti ìdàgbàsókè tẹ̀síwájú láàrin ará ilẹ̀ yorùbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Nigeria Super Falcons ti fi ìgboyà bẹ̀rẹ̀ ìdíje Final Round 2026 Women's African Cup of Nations WAFCON qualifiers pẹ̀lú àmì ayò 2-0 tí wọ́n fi borí Benin Republic nírọ̀lẹ́ àná ní pápá ìṣeré Stade ní Lomé. Níbi ìpele àkọ́kọ́ láti ọwọ́ Chinwendu Ihezuo àti Esther Okoronkwo ni ó fún wọn láǹfààní àti pegedé sí return leg ní Nàìjíríà. Èyí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Super Eagles jáwé olúborí tako Benin níbi ìdíje Men's World Cup qualifiers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.